ìgbéyàwó ṣe kókó láyé, ìgbéyàwó ṣe pàtàkì. èyí ni ìkéde ìdúpẹ́ fún ìyàwó tí a ṣe fún ọmọ wa RAFIK ASESHINA ọ̀yàwọlé tí ó gbé SULIAT TIJANI níyàwó ní ọjọ́ 23 oṣù kejì ọdún 2025 ìyẹn 2025 tí a wà yìí ní àdúgbò àlẹ́ńká àti gbèlékọ́mẹ̀. àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹbí ọ̀yàwọlé ẹkú àfọmọnìyàn ṣe, akí gbogbo ẹbí òkòrò ẹkú àdúrótì, akí gbogbo ẹbí TIJANI àjọṣe wa kò ní bàjẹ́. àdúpẹ́ lọ́wọ́ àwọn àfáà láì dá ẹnìkan kan sí, gbogbo ẹ̀yin olórogún àti ìyàwó ilé ẹ ṣeun amọ̀ olóore o. akí ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ wípé ọlọ́run yóò bá wa dúpẹ́ fún yín o. akí wa ní àsìgámẹ̀ àsìvító àtìpójí àsìyẹyẹ àti gbogbo ibi yòówù tí a fi ìkàlẹ̀ sí ní ìlú Togo ní Lomé ṣẹ́fíẹ́ àtàkọ́mẹ̀ alimẹ̀ kàrà sòkòdé màngó dápọ́ngà àti sẹ́kánsẹ́. akí gbogbo ẹ̀yin tí ẹ wá láti Nàìjíríà Ọ̀yọ́ Èjìgbò Ṣakí Òkèòhò láì gbàgbé ẹ̀yin ti Benin Ghana Côte d'Ivoire Mali Senegal Niger, gbogbo ẹ̀yin tí ẹ wá láti òkè òkun ní Germany France UK Canada United States of America àdúpẹ́ púpọ̀ lọ́dọ̀ yín o. tí ẹ bá wá ní àǹfààní láti gbọ́ ìkéde ìdúpẹ́ ìgbéyàwó RAFIK ASESHINA àti SULIAT TIJANI ẹbí ọ̀yàwọlé ló ń gba ojú iléeṣẹ́ Sport FM 101.9 láti dúpẹ́ àti láti fi ẹ̀mí ìmoore hàn. ọlọ́run yóò bá wa dúpẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa o. RAFIK àti SULIAT ọlọ́run yóò ṣe wọ́n ní ọ̀rẹ́ ara wọn dalẹ̀ o. olùkéde ẹbí ọ̀yàwọlé.